ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí yín káàbọ̀ sí abẹ́ orí ọ̀fẹ́ tí ò ní. Orúkọ mi ni Timothy Olútúndé Ọláwì láti inú ìjọ Nazareth Baptist Church ọ̀gá ńlá. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù Kristi. Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí máa gbé orúkọ mímọ́ yín ga nítorí pé alágbára ni yín. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní tẹ́ fún wa láti wà nírú àkókò yìí nítorí pé ète Sátánì ní pé ká má wà láàyè, ṣùgbọ́n nípa ìfẹ́ yín ẹ dá ẹ̀mí wa sí láti jẹ́ kí àwọn èèyàn wọn tún gbọ́ ọ̀rọ̀ yìí. Bàbá ẹ gba ọpẹ́ wa o, Ọlọ́run ìyanu ẹ gba ìyìn wa o. Ọ̀rọ̀ náà ni ẹ̀yin náà sì ni ọ̀rọ̀. Àkókò ọ̀rọ̀ náà tó láti bá àwọn èèyàn yín sọ̀rọ̀. Olúwa nípasẹ̀ agbára yín ẹ bá wọn sọ̀rọ̀. Etígbọ́ àti àyà ìgbàṣe Olúwa ẹ fi fún àwọn ènìyàn yín. Mo gbàdúrà olùsọ òpè ni, ṣùgbọ́n ẹ̀yin ni ọgbọ́n, ẹ̀yin lórísun gbogbo. Ẹ jẹ́ ọgbọ́n fún ìránṣẹ́ yín kí ìmọ̀ yín kó sì máa gbé nínú rẹ̀. Bó ti ń lanu Olúwa ẹ máa kún un kí gbogbo ògo kó jẹ́ ti yín, kí èṣù tún lè pa sán nínú ayé àwọn olùgbọ́ wọ̀nyí ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àkòrí ọ̀rọ̀ mi ti òní yìí òun náà ni gbígbẹ́kẹ̀lé ìgbàlà Ọlọ́run. Bíbélì kíkà wa ni a ó rí nínú ìwé orin Dáfídì orí 550 ẹsẹ̀ 22 títí dé ẹsẹ̀ 320. Ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní kó ẹrù rẹ lọ sí ara Olúwa, òun ni yóò sì mú ọ dúró, òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ olódodo kí ó yẹ̀ láé. Ẹsẹ̀ 23. Ó ní ṣùgbọ́n ìwọ Ọlọ́run ni yóò mú wọn sọ̀kalẹ̀ lọ sínú ihò ìparun. Àwọn ènìyàn ẹ̀jẹ̀ àti ènìyàn ẹ̀tàn ni kì yóò pé àbọ̀ ọjọ́ wọn, ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé ọ. Ẹ ké hallelujah. Kò sí alágbára kan, kò sí ẹni tó nípá kan, kò sí ènìyàn kan tá a dá ní àwòrán ara Ọlọ́run. Ní kété tí ènìyàn ti ṣẹ̀ láti inú ọgbà tí Ọlọ́run fi ènìyàn sí, tí ògo rẹ̀ ti ṣí kúrò lórí ènìyàn, lèèyàn ti di aláìlera, ó ti di aláìlágbára. Nípa bẹ́ẹ̀, irú ọkàn bẹ́ẹ̀ kò wá sí ohun tó lè ṣe tí ò ní gbèǹdéke, nítorí pé ènìyàn ni. Yorùbá sọ wípé agbára kò pin síbì kan. Ìdí tí agbára kò pin síbì kan nínú èrò wọn ni pé wọ́n mọ̀ wípé ènìyàn ọlọ́jọ́ kúkúrú ni Bíbélì ṣe wí. Ohunkóhun tí ènìyàn ìbá jẹ́, agbára tí ìbá ní, ọgbọ́n tí ìbá ní, òye tí ìbá ní, ó ní gbèǹdéke. Ìdí náà nìyẹn tí mo fẹ́ kẹ́ jẹ́ ká yẹ ẹsẹ̀ wúrà wa yìí wò dáadáa, nítorí pé Ọlọ́run nìkan ṣoṣo ló ní agbára tó jẹ́ pé ẹnikẹ́ni kò lè rídìí rẹ̀. Ẹsẹ̀ wúrà wa ni gbígbẹ́kẹ̀lé ìgbàlà Ọlọ́run. Bí a ó bá rí ìgbàlà láti fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé wa. Mo kíyèsí Bíbélì nínú orin Dáfídì Psalm 125 verse 1. Psalm 125 verse 1. Ẹ gbọ́ ohun tí Bíbélì wí. Ó ní àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí ní ìdí, bí kò ṣe pé ó dúró láéláé. Ibi Ọlọ́run ń gbé, ibi agbára rẹ̀ ń gbé, ibi ìfojúsùn rẹ̀ wà là ń pè ní òkè Síónì, níbi tó fi orúkọ rẹ̀ sí. Òkè níbẹ̀ bá dé Jerusalem, ẹ mọ̀ pé òkè ló yí ìlú yẹn ká. Bí a bá wá ń sọ nípa ẹni tó gbẹ́kẹ̀lé Olúwa, tọ́lọ́run fi ń ṣe àpẹẹrẹ inú ọ̀rọ̀ rẹ̀ wípé yóò dàbí òkè tóun Olúwa tẹ̀dó sí. Ìdí ni wípé irú ọkàn tó bá gbẹ́kẹ̀lé Olúwa kò ní agbára tìká lára rẹ̀. Yá sinmi lé Olúwa pátápátá. Á mọ̀ pé ọgbọ́n òun, èrò òun, òye òun, gbogbo nǹkan tó ń bá máa ṣe ó gbọ́dọ̀ máa gba ìtọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run, ẹni tí ó ní gbogbo ipá àti agbára. Nítorí náà
bí a bá wá fi ọlọ́run tí mò ń sọ yìí ṣe ìgbẹ́kẹ̀lé wa, a ó rí i pé irú ọkàn bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀, inú rẹ̀ á máa dùn, ayọ̀ rẹ̀ ó máa kún. Gbàtẹ́lómi bá bú sẹ́kún, ohun tó ń pẹ́ lómi lẹ́kún, ẹ̀rín ni ó máa pa òun. Ìdí ni wípé ó mọ̀ wípé ọlọ́run tí òun sinmi lé kò ní jàǹkulẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀lé olúwa ojú kò lè tì í láíláí. Ẹnikẹ́ni tó bá sinmi lé ọlọ́run, ọlọ́run ó dúró lẹ́yìn rẹ̀ bí akọni, nítorí pé a ò rí irú alágbára bẹ́ẹ̀ tá a lè fi wé ọlọ́run. Òun ni aláṣepé, ó dá ènìyàn kò sábà wọ́n, ó fi ènìyàn dá onírúurú àrà. Bẹ́ẹ̀ bá ti ń wo ènìyàn, bọ́ga ni o, ó kúrú ni o, ó tírí ni o, ó fẹ̀ ni o, ó tóbi ni o, àrà lọ́lọ́run fi ń dá. Nítorí pé kíni? Nítorí pé ọmọ tó fẹ́ mú jáde kúrò nínú rẹ̀. Ọlọ́run tó wá dá ìwọ olùgbọ́ mi yìí, báwo ni ó bá ṣe dáa tó lónìí kó o gbẹ́kẹ̀lé pátápátá. Ẹ tí ká lọ sínú bíbélì yẹn, ẹsẹ̀ méjì yẹn mo fẹ́ kí n sáré sọ̀rọ̀ lé lórí. Ó ní kó ẹrù rẹ lọ sí ara olúwa. Kí nìdí tá a fi ní láti kó ẹrù wa lọ sí ọ̀dọ̀ olúwa? Ìyẹn ni pé jẹ́ kí gbogbo èrò rẹ sinmi lé, jẹ́ kí gbogbo ìfojúsùn rẹ wá látọ̀dọ̀ rẹ̀. Gbẹ́kẹ̀ rẹ lé pátápátá, gbogbo tá à ń pè ní àníyàn, ìlàkàkà, jẹ́ kí ó ti ọ̀dọ̀ ọlọ́run máa mú ìlérí ayọ̀ rẹ̀ wá. Torí pé nípasẹ̀ agbára tiẹ̀, agbára rẹ̀ ò tó nǹkan. Níbi tó bá wá kó gbogbo ẹrù rẹ lé, ohun èédójú ti ni, kì í sì jáde kulẹ̀. Òun ni yóò sì mú ọ dúró, òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ olódodo kí ó ṣe kíni o, kó yẹ̀ láé. Ohun tí ẹsẹ̀ 22 nínú ibi ìwé orin Dáfídì orí 45 tó ń sọ nìyẹn. Ọlọ́run ò ní la ojú rẹ̀ sílẹ̀ kí ibi kó dé bá ọ. Tó o bá la ohunkóhun kọjá, ìwọ sá sinmi lé. Kò sẹ́nikẹ́ni tó gbẹ́kẹ̀lé tójú tìrí, ìwọ sinmi lé, kò ní já ọ kulẹ̀, nítorí pé ọmọ rẹ̀ ṣáà ní ìwọ. Ó mọ irú ohun tí òun ní lọ́kàn tó fi dá ọ ní àwòrán ara rẹ̀. Wá gbọ́ ẹsẹ̀ 3 tí ó lé ní 20 yẹn. Ó ní ṣùgbọ́n ìwọ, ìyẹn ń tọ́ka sí ọlọ́run, ó ní ni yóò mú wọn sọ̀kalẹ̀. Olórin yìí sọ wípé ọlọ́run ò ní lajú rẹ̀ lẹ̀ kí olùṣebi kó lọ lásán. Ó ní òun ni yóò mú wọn sọ̀kalẹ̀ lọ sí ihò ìparun. Àwọn wo ni? Àwọn ènìyàn ẹ̀jẹ̀, àwọn ìkà, àwọn ènìyàn búburú àti ènìyàn ẹ̀tàn ni yóò pé, ó ní ni kì yóò pé ààbọ̀ ọjọ́ wọn. Ṣùgbọ́n olórin yìí sọ wípé lábẹ́ bó tilẹ̀ wù kí àwọn ìdojúkọ yìí kó wà, tóun ò sì ní gba ẹ̀mí Sátánì láàyè láti jẹ́ kóun nípìn nínú àwọn èrè àwọn ènìyàn búburú yìí. Nítorí pé ohun tí ń bẹ lọ́kàn àyà tóun sì mọ̀ ni pé òun ò gbẹ́kẹ̀lé ọlọ́run. Arákùnrin àti arábìnrin, tí o bá wo àkòrí yìí tí mo mẹ́nubà ní àkọ́kọ́ pé gbígbẹ́kẹ̀lé ìgbàlà ọlọ́run, òun náà ni wípé kò sí ìgbàlà gẹ́gẹ́ bí orin Dáfídì, gẹ́gẹ́ bí ìṣe àwọn àpọ́stélì bí ó ti wí ní ẹsẹ̀ 4, ní orí 4 ẹsẹ̀ 12, orí 4 ẹsẹ̀ 12, ẹgbọ́n tó wí. Ó ní kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tá a fi fúnni nínú ènìyàn nípa èyí tí a lè fi gbà wá là. Ẹ ké hallelujah. Kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Tí a bá ń sọ wípé ta ni à ń pè ní ìgbàlà, ọ̀dọ̀ ta ló wà, agbára ta ló ka, ta la fi fún? Kò sí ènìyàn méjì, ẹnìkan ṣoṣo ni. Òun náà ni Jésù Kristi. Bíbélì sọ fún wa wípé nítorí pé Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí kan ṣoṣo fún wa, ọmọ rẹ̀, pé ẹnikẹ́ni tó bá wá gba ọmọ yẹn gbọ́ pé lótìtọ́ àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá, ó ní irú ọkàn bẹ́ẹ̀, ó ní yóò ní ìyè àìnípẹ̀kun. Èyí tí mo máa ń fẹ́ sábà tẹnumọ́ jù, òun náà ní ìhìnrere Jòhánù orí 3 ẹsẹ̀ 5-30 títí di ẹsẹ̀ 40. Ó ní nítorí pé bàbá fẹ́ ọmọ, ó ló ti fa ohun gbogbo lé ọmọ lọ́wọ́. Ta lọ́mọ? Jésù Kristi lọ́mọ. Òun ní olùgbàlà. Ó ní ẹnikẹ́ni tó bá wá gbàgbọ́, ó ní yóò rí ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí kò bá gba Jésù lólúwa àti olùgbàlà rẹ̀, irú ọkàn bẹ́ẹ̀, ó ní ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Mo gbàdúrà fún ìwọ ọkàn tó ń wò mí yìí, ìbínú Ọlọ́run kò ní sọ̀kalẹ̀ lé ọ lórí. Àmì rẹ̀ yẹn kó tó wá sí ìmúṣẹ, òun náà ni pé gbẹ́kẹ̀lé Olúwa, gbẹ́kẹ̀lé Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi
nítorí pé òun fúnra ara rẹ̀ ló fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ tó fi gba ìran ènìyàn kúrò nínú ìgbé ayé tá à ń gbé bọ̀ tẹ́lẹ̀ tọ́lọ́run ń bínú sí tá a fi di ọ̀tá ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ ló ta sílẹ̀ lókè Káfárì. Ẹ̀jẹ̀ rẹ̀ náà ló ṣe ìwẹ̀nùmọ́ fún ẹ̀ṣẹ̀ wa. Bíbélì ní láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìmúkúrò ẹ̀ṣẹ̀. Gbogbo ènìyàn láti jogún ẹ̀ṣẹ̀ yìí. Tí a bá wá gbẹ́kẹ̀lé ọlọ́run yìí, tí a ó bá wá rí ìgbàlà, ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ ní Jésù. Ẹnikẹ́ni tí ò bá ní Jésù kò lè di ẹni ìgbàlà. Ẹnikẹ́ni tí ò bá gba Jésù lólúwa kó sì tún gbà ní olùgbàlà rẹ̀, irú ọkàn bẹ́ẹ̀ ó ń bẹ nínú ewu. Arákùnrin àti arábìnrin, bó ṣe ń bá ìrìn àjò ọdún 2020 lọ sí ìparí, mo fẹ́ kó gbẹ́kẹ̀lé lé Ọlọ́run, torí pé nínú rẹ̀ ni ìyè wà, nínú rẹ̀ ni agbára wà, nínú rẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ wà, nínú rẹ̀ ni ayọ̀ kún, nínú rẹ̀ ni ìwòsàn àti ìgbàlà pípé wà. Gbẹ́kẹ̀lé lé lónìí. Má fi ènìyàn ẹlẹ́ran ara, ẹni tí èémí rẹ̀ tó ń ti ohun rẹ̀ jáde, má fi ṣe ìgbẹ́kẹ̀lé, nítorí pé ó ní gbèǹdéke ìwàláàyè. Ọlọ́run ni kì í kú láéláé. Ẹni tí Bíbélì sọ pé kó gbẹ́kẹ̀lé yẹn gangan, òun náà ni kó gbẹ́kẹ̀lé. Tó o bá wá lè gbẹ́kẹ̀lé, ayọ̀ rẹ̀ dé. Tó o bá gbẹ́kẹ̀lé, ọkàn rẹ̀ á balẹ̀. Tó o bá gbẹ́kẹ̀lé, wàá ṣàṣeyọrí. Nítorí pé ènìyàn wọn ò ṣe é gbẹ́kẹ̀lé, wọ́n lè jánikulẹ̀, wọ́n sì lè sọ ènìyàn di ẹdun arinlẹ̀. Nígbà tó o bá rò pé àkókò tó yẹ kó o sinmi lé wọn ni, ìgbà náà ni wọ́n yọ ọ́ kúrò níwájú wọn. Ṣùgbọ́n Ọlọ́run, Bíbélì ní ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í sùn, bẹ́ẹ̀ ni kì í tòògbé. Mo gbàdúrà bí o ṣe ń bá ìrìn àjò òpin ọdún yìí lọ, Ọlọ́run ò ní sùn lórí ọ̀rọ̀ rẹ o. Wọ́n sinmi lé, gbẹ́kẹ̀lé, fi Jésù fi ṣe olùgbàlà ọkàn rẹ, sinmi lé pátápátá, wàá sì rí àánú gbà. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run alágbára, dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún ọ̀rọ̀ ìyè èyí tó ti jáde, torí pé nínú rẹ̀ ni agbára rẹ̀ dúró sí, nínú rẹ̀ ni àṣeyọrí wà. Ọkàn tó bá gbọ́, tó gbà á, tó mú lò, a sì yè. Jẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe jáde yìí, kí àwọn èèyàn wọ̀nyí wọ́n lè fi ìwọ Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé wọn, nítorí ìwọ nìkan ṣoṣo ló lè gba aráyé là tó ti ṣe nípasẹ̀ Jésù ọmọ rẹ lókè Káfárì. Bàbá, gbogbo ọkàn tó gbọ́rọ̀ yìí, mo gbàdúrà lórúkọ Jésù, ẹ ó yíyè. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, ìrètí yín nínú Olúwa kò ní já sásán. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, torí pé ẹ sinmi lé ọ̀rọ̀ rẹ̀, torí pé ẹ gbà á gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà, ẹ ò ní bá ìjákulẹ̀ pàdé. Mo gbàdúrà lórúkọ Jésù, bó bí ọdún yìí ṣe ń lọ sópin, ẹ ó ra àánú gbà, ayọ̀ yín ó kún, inú yín ó sì máa dùn, bẹ́ẹ̀ ni yóò sì rí. Ẹ ó ní ìfọ̀kànbalẹ̀ pípé. Àjọ bẹ̀rẹ̀ ọdún yìí ni a ó jọ parí rẹ̀ láyọ̀ ni, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tí a bá kíyèsí bí amóhùnmáwòrán yìí, a ó rí i pé àwọn àmì méjì kan ń bẹ níbẹ̀, ìkan pupa, ìkan ago. Tí pupa yẹn ẹ tẹ̀ ẹ́, ìyẹn ni pé ẹ ti ń fọkàn bá wa lọ nìyẹn, àti ìdí kankan náà nìyẹn, ẹ ti ń nípìn nínú rẹ̀ ni, ẹ ó sì tún máa gbádùn Jésù sí síwájú àti síwájú sí. Ṣùgbọ́n ní ti ago yẹn tẹ́ ẹ bá tẹ̀ bẹ̀, òun náà ni ó máa rán yín létí àkókò àtìgbà tí irú ètò yìí tí yóò tún máa wá sáyé. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀.